Mr. and Mrs. Kí ló kọ yẹn? Mọ́rìnsọ́lá, kí ni problem ẹ náà? Kí ló tó ń disturb mi pẹ̀lú calls? Wọ́n bí mi pé kí ló ṣẹlẹ̀ kí ló dé. Mo jẹ́ ń pè ọ́ ògbé call mi. Àdùkẹ́ bí wọ́n sì ní làákàyè díẹ̀ ẹ bá má sunrun kẹ́ ẹ kọrí ibì kan náà. Ojú ni mímì kì í ṣàìmọ̀ fọlọ́gùn. Sọ́rí ẹ má bínú èmi ò rántí ojú ẹ̀ Swedish ò rántí. Kí ni jíjẹ kí ni mímu? Kẹ́yìn má bàa bàjẹ́. Ẹ̀yin bá bẹ́ẹ̀ fẹ́ bàjẹ́. Bẹ́ẹ̀ kí ló dé ìwọ lọ́wọ́ tó gún mi ni sọ fẹ́ pa mí ni. Kí ni gbogbo drama tó ń pa fún mi? Kí ni gbogbo òṣì? Wáyé tó ṣe ń parọ́ mọ́ mi? Ó ṣáà sọ fẹ́ sọ bísí ìdúnrin. Mi ò lóò bísí bó ṣe máa ń bísí náà tẹ́lẹ̀ tó dẹ̀ máa ní time fún mi rè. Àǹtí, ṣé rí ọjọ́ yẹn tó máa fi wọlé tí mo ti yọ? Àárọ̀, ọ̀sán, alẹ́, kò sígbà tí mi bọ́mọ ìbí. Bẹ̀rẹ̀ lè ká dúpẹ́ sí. Mi kúkú wa mú dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olóyún fọkàn tèmi. Kò sí big deal bẹ́ẹ̀. Ọjọ́ mẹ́ta. Ọlọ́run. Èmi àti ìgbà wájọ fún mi. Èlé wọn pè bá Mọ́rìnsọ́lá. Ṣílẹ̀kùn àánú náà wọ́n wá tán fúre ọ̀fẹ́ pẹ́ ẹ̀yin ọmọ ìjọ mímọ́ ẹ dààmú rẹ̀ yín gírè alédè yín ládẹ ògán àlejògún ọ̀run rẹ̀ nínú ayọ̀ la wà lọ́dọ̀ Bàbá nínú ayọ̀ la wà lọ́dọ̀ Bàbá ayọ̀ tí Bàbá fún wa. Sister Simi, ẹ dẹ̀ kú àdúrà náà, Ọlọ́run á gbàdúrà wa. Ẹ má bínú pé mo dá yín dúró. Mo fẹ́ invite yín fún ìsìn tá a máa ń ṣe ní ìrọ̀lẹ́ Sundays ni. Uncle Dende rẹ̀. Bẹ́ẹ̀ni. Mo sọ pé ẹ̀ṣẹ̀ máa rí mi láyìíká yìí. Bẹ́ẹ̀ni mo máa ń rí yín dáadáa. Máa ń rí yín. Good. Àti pé látọjọ́ tẹ́ ti rí mi, ṣé ti rí mi nísìn Sunday rẹ̀? Ìdí nìyẹn tí mo fi invite yín specially. Ẹ wo Uncle Dende, oníkálùkù wa báyìí la ní nǹkan tá à ń fi ọjọ́ kọ̀ọ̀kan ṣe. So bẹ́ẹ̀ ṣe ń wò mí, mi ò ní lè mẹ́kẹ̀. Àti pé ẹ̀yin kan lọ́lọ́run mi, ẹ jẹ́ kí gbàgbọ́ kálùkù wa kó mú wa lára dá. Àlàáfíà fún yín. Àlàáfíà fún ẹ̀yin náà. Ṣayé ó dàdó ni ọ́ ènìyàn bá ronú jinlẹ̀ kò ní ṣe bí. This life is full of difference to me. Oh, àlébà o. Ire ló pé ìkà ò pé o. Ṣòun lẹ̀yẹ okó fi ń ṣòyìn pọ̀ ẹ jẹ́ ká hùwà gírí sílẹ̀ o. Máma sọ kò sọ́jà o, máma sọ kò sọ́jà o.
ó lè padà bó nílé má má sọ kó sórùlé ó lè mú wa padà gbóhùn onílé má má ṣe lògùn má mọ̀ ẹ̀yin èèyàn ká máa fura ẹyẹ ìfura máa ń wẹ̀yìn wọ́ torí bí ọba nídìí obìnrin kìkì jẹ́ kú mọ́lú ṣóhun lọ́rọ̀ yìí ó gbàrà fura ó gbà kàkíyèsí wàwá o àìláròjinlẹ̀ lọ fògùn sáyẹ̀ o àìláròjinlẹ̀ lọ yọ jayé ó dàdọ̀ yọ ènìyàn bá ronú jinlẹ̀ kò ní ṣe jẹ́rẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ rọra o. Ṣé ń bínú ni? Mi ò bínú. Ẹ má bínú ọjọ́. Kò sí wàhálà. Èmi náà kì í ṣèyàn burúkú, ó kàn jẹ́ pé mood mi lọ́jọ́ yẹn. You understand? Ẹ má bínú. It's all right, no problem. Tí ẹ bá mind, torí mi ò fẹ́ kábùkù ẹlẹ́ẹ̀kejì o. Ẹ stop ẹ, ṣé bí mo ti bẹ̀ yín. It's all right. Tẹ́ ẹ bá mind, ṣé mo lè wá mọ́lé yín kí n wá kí yín lé? Ilé mi? No, èmi bẹ́ ṣe ń wò mí yìí, èmi ò kí ń gbàlejò. Kò ń ṣe torí nǹkan kan, kákọ̀jọ sọ̀rọ̀ Ọlọ́run ni àwọn èyí tẹ̀yin mọ̀ tèmi ò mọ̀ ẹ fi yé mi àwọn tèmi náà dẹ̀ mọ̀ tẹ́ ẹ mọ̀ máa fi yé yín kákọ̀jọ sọ̀rọ̀ Ọlọ́run ni ó tán kò sí nǹkan kan. Uncle Dẹ̀yìndé kò sí nǹkan tó burú tẹ́ bá wá kí mi bọ̀ ṣé ibẹ̀ ṣe ń wò mí èmi ò kí ń gbàlejò. Mo ti sọ náà lẹ́ẹ̀kan mo ní tẹ́ ẹ bá mind mo lè má tẹ̀lé yín lọ báyìí gan. Tẹ̀lé mi ìyẹn mi ò ń gbàlejò ẹ má wọrí. Ẹ gbà mí lálejò. Kí ni kí wá fi ṣe yín lálejò báyìí? Anything, any drink, all right. Anything. Yeah. Kí ni ẹ? Ọtí lélẹ̀ náà. Ẹ máa mọtí nìyẹn. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Oh. Yes. Ẹ lè fi yẹn náà ṣe mí lálejò. Ẹ̀mí ni. Yeah. But mi ò lè mọtí tí bá wà nínú aṣọ mímọ́ o. Bẹ́ẹ̀ lèmi náà. Right, let's drink. Okay. Okay. Jẹ́ kí mi jà. Okay. Careful. That's okay. Elaine, fine. Thank you. Hey, ẹ jẹ́ kí n bá yín mú cup dání. That's all right. Let me appeal. Oh. Yeah. That's for you. Oh, thank you. So long life and ever friendship. Amen. Malekan ṣílẹ̀kùn àánú náà. Wàá tán fúre ọ̀fẹ́ pẹ́. Ẹ̀yin ọmọ ìjọ mímọ́ ẹ̀dá mi. Sister Sam, tí ẹ̀yin bá nígbàgbọ́ bí kóró ní stádù, ẹ̀yin yóò pàṣẹ fún òkè kó ṣí ìdí, òkè yóò sì ṣí ìdí. Ṣẹ́rí, ẹ má sọ̀rọ̀ ìtàn yìí ní Olúwa. Elétí gbóǹgbàrò yìí ní Olúwa. Exactly what I've always told you. Ìgbàgbọ́ ẹni ó ṣàgbà ohun gbogbo pátápátá. Ẹ wo, èmi fẹ́ táyé dá yìí kan, mo ń bọ̀. Ọlọ́run á gbàdúrà wa. Àlàáfíà o. Àlàáfíà. Ẹ dẹ̀ ṣe ọjọ́. Uncle Dẹ̀yìndé lẹ ti ń dúpẹ́ lọ́wọ́ mi ni. Èmi ló yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ó ti pẹ́ gan tí mo ti ríyàn keep company mi. As a matter of fact, mo enjoy company yín gan ni. A dúpẹ́ f'Ọlọ́run. A dúpẹ́ f'Ọlọ́run. Ẹ wo, tẹ́ bá mind gan ṣé lè wá lọ́la. Ọlá mà ní Sunday kẹ́. Mo máa wà ní church. Oh.
but tá bá ṣe tán later in the day bóyá mo lè yọjú sí. Oh, that would be very good. Ẹ ṣé gan. No problem. Ẹ má fojú mi sọ́nà o. Kò sí wàhálà. Ṣé tí wàá lọlé nìyẹn? Mo ti lọlé. Ẹ jẹ́ kí n sìn yín. Ẹ ṣé. You okay? Yes, I'm good. How are you? Yeah, I'm well. Journal. Sorry. Lemon like. Come on. Feel free. Oh, to fellow, you know, alright. Just feel very free with me, okay? Okay. Yeah, irú obìnrin tí mo man like. Wow. Taste me difficult lot to get, you know. Like kóbìnrin pupa, alright? Kó má ní nǹkan tó pọ̀ jù, kó dẹ̀ má ní nǹkan tó kéré jù. Really? Yeah. O mean pé tó pupa bí tèmi báyìí. No, sorry. Àbí bí ọ̀rẹ́ mi. Simi, I just told you, feel very free with me, okay? No. Oh, you're very good. And trust me, obìnrin bíi tiẹ̀ is a perfect choice for me. Oh, sorry. Good morning, dear. But what is good about the morning? What are you doing in my room? Kí ló ń ṣe nínú yàrá mi? Come on. Simi, why are you saying that? We were both drunk and we had sex. Sex? Okay, we are both drunk. Ó wá bá mi fipá lájọṣepọ̀. No. Our méjèèjì, you even requested for it. I requested for it. Were you not supposed to know I'm not in my right frame of mind? But it's nothing. It's nothing. Did you just say it's nothing? It's okay. I'm sorry. Excuse me, don't touch me. Get out of my room. Kúrò nínú yàrá mi. Mo ní kó kúrò nínú yàrá mi. Stand up. Mo ní pé kó dìde. Má pọ́nlọ́pàá sí ẹ o. It's okay. Stand up. It's okay. Àìláròjinlẹ̀ lọ fògùn sáyẹ̀ o. Àìláròjinlẹ̀ ni ó ṣayé ó dàdó ni ó. Ènìyàn bá ronú jinlẹ̀ kò ní ṣe bí. This life is full of different stories. Oh, ẹ jẹ́ ká hùwà gírí sílẹ̀ o. Máma sọ kò sọ́jà o, máma sọ kò sọ́jà o. Ó lè padà bó nílé. Máma sọ kò sówulé o, ó lè mú wa padà gbóhùn onílé. Máma ṣe lòkun. Ẹ jọ̀ọ́ ṣe bá mi rí bọ̀dá Dẹ̀ǹdé. Ó ti tó bí ọjọ́ mélòó kan tí mo ti rí wọn láyìíká ẹ̀. Bọ̀dá Dẹ̀yìndé, ó mà ti tó bí ọjọ́ bíi mélòó kan tó ti wá sínú church gbẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ṣé ìmọ̀ bóyá bíbí tó ń gbé àbí ọ̀dọ̀ rẹ̀ wọn kan ta lè wá wọn sí ni. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún wa, wọn ò nílé. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń wà ní àyíká ní every time. Ẹ wá sọ fún mi pé mi ò lè rí wọn báyìí. Mi ò ní idea. Ẹ wò, àwọn náà nà dé. Uncle Dẹ̀yìndé. Uncle Dẹ̀yìndé.
ẹ wá jẹ́ kí n fi ilẹ̀ àlàáfíà fún. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí ẹ jọ̀ọ́. Really? Kí n má bínú just like that? èmi náà kì í ṣèyàn bẹ́ẹ̀ mi ò sí ní right state of mind ni ẹ má bínú. Ládùúrú nǹkan tójú mi rí yẹn. ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ok, mo ti gbọ́, kò sí wàhálà. ok ṣé ẹ wá ẹ má ti lọ ṣé máa wá lọ́la. Mi ò ráyè o. ẹ jọ̀ọ́ ṣe bí mo ti bẹ̀yìn náà ẹ jọ̀ọ́ mi náà kì í ṣèyàn bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ok, bóyá tí bá tètè ṣetán màá wá ṣá. ẹ promise me. Màá try. ok ẹ ṣe máa expect yín ẹ jọ̀ọ́. No problem. ṣé ti gbọ́dọ̀ ìdí ẹ gbọ́dọ̀ má wà o. Hey babe, you're drinking too much. Come on. No, you're drinking too much. You're drinking too much. Mile, give it to me. Kí ni tó mọtí tó báyìí? Simi. Kí ló kún ẹ bẹ́ẹ̀? Kí ni tẹ́ nínú ọ̀rọ̀ mi? Wo èkùrọ́ ló wá rà lọ́jà o. Má jẹ́ kí ọmọ ẹran kó dé gbẹ́ o. Kí ló dé gan-an? Ṣé mo jẹ́ ọmọdé ni? Fine, o kì í ṣe ọmọdé, but ọtí tó mu yìí ti pọ̀ jù. I won't leave you alone. I won't watch you drink like this. Bá mi gbé cup yẹn. Give me that cup. I won't. Gbé cup yẹn fún mi. Nǹkan tó ń fà lẹ́sẹ̀ ìyá agbára ò lè ká o. Mo ti máa ṣe wèrè fún ẹ. Season film ni o. Wo tó bá tán generator gan. Epo ẹ kò lè wo tán o torí pé ó máa tọ́mọ lẹ́nu. Give me my cup. No, I'm not giving you. Give me my cup. I'm not giving you anything. Mo sọ fún ẹ náà mo ní pé kó bá mi gbé kọ́ọ̀pù mi lérè ó dá mi lóhùn ó ń já kọ́ọ̀pù yẹn mọ́ mi lọ́wọ́ mo sọ fún ẹ orí nǹkan tó ti dá sílẹ̀ ń sìn ṣùgbọ́n nǹkan tó fà fún ẹ ń sìn mi ò láì gbogbo àwọn wàhálà tó bá ti lè tó èmi ò rí mi ò fẹ́ ní láìfù mi mọ́ wa mi ò fẹ́ wàhálà wa who is that? Ẹ rà sá. Ẹ pè wá láìpẹ́ yìí. Tí kò sí. Èmi ni mo pè yín. Mo fẹ́ sọ fún yín pé èmi ni mo wà responsible for condition tó wà yìí. Kí lẹ yín? Ẹ má dà lóhùn jàre. She's not the one. Ẹ ṣe ní sùúrù kẹ́yẹ́ kí wọ́n sọ̀rọ̀. Ẹ má worry. Ṣé bẹ́ẹ̀ mi nìkan ṣe? Mo dẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ. Ṣé nǹkan tó ń feel ni pé òun lòun wà responsible fún mi wà òun kan. Ó da ọ́ ẹ̀ sílẹ̀ lẹ̀. Èmi ò mọ̀ bí mo ṣe ń bọ̀ bí mo ṣe yọ lórí ọ́ yẹn bí mo ṣe ṣubú nìyẹn. Wọ́n á forí gbà. At the same time, ọwọ́ mi gbágbó ọtí. Gbogbo ẹ̀ fọ́lẹ̀ ó ṣe ní àwọn ohun ti dáràn. Kóun report ara òun fọlọ́pàá and all that. Mo ní kò ní ìdáwọ́ bí fine. Ẹ má wọlé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Madam, tẹ́ bá nídìí ọlọ́wọ́ wa, ẹ má hesitate láti pè wá. Ṣé gbọ́? Thank you, well done. Thank you. Kí ló fà ní ọ̀rọ̀ yìí náà? Má bínú, kò ń ṣe fault mi, I'm sorry. You're sorry. Sorry for what? Pé o fọ́ mi lórí ni àbí pé o mu tí a mọ̀ jù? I don't understand you, Simi. Now talk to me. I want you to tell me. Kí ni reason tó ṣe mọ̀ tí a mọ̀ jù? Tó mọ̀ tí a mọ̀ para? Kí ni reason tó ṣe ń hùwà bó ṣe ń hùwà yìí? There must be something wrong with you. Tell me. Talk to me. Baby, you can't understand. It's personal. Only understand. Oh, it's personal. So, you need to money gbèsè ayé. It's not like that. So, you jamon kankan. That's what I'm saying. You share to so personal things from. No. It's okay. Have a good day then. Dende, please don't go. You don't want to tell me. Okay, I'll tell you, please. Masofin. You're not ready to tell me. You said it's personal. So, let me leave. Don't go. Okay, suffer me, mo fẹ́ gbọ́.
I'm the holy daughter of Senator Adediwura Adelaja. Honorable, like I said earlier, gbogbo valid point te need òun ni mo ti fún yín yẹn. Sherry, tẹ́yin bá kàn ti dé screening, hit one straight. Youth leader, àwọn èrò pọ̀ lẹ́yìn. Sori yes, látẹnu tiẹ̀. Ìyẹn nìkan ni tèmi need o. Èyí tí mo need nìyẹn. Ìwọ fi yòókù lẹ̀. Ìwọ ṣáà sọ pé yes because your yes is yes and your no is no. Ibi tó bá ti sọ no, no làwọn èèyàn máa follow. Tó bá dẹ̀ ti sọ yes, mo mọ̀ pé èrò ti pọ̀ lẹ́yìn ẹ̀ rẹpẹtẹ. But the point is this. Picture tèmi kàn dẹ̀ ń rí bí ìgbà tí o ì tí ready fún mi. Ìyẹn ló ń jẹ́ kí n máa tẹnu mọ́ ni mo tún ṣe invite. But tó bá ti sọ fún mi pé o ti ready, mo lè sùn kí n ọrùn. Ìwọ ṣáà ti sọ fún mi what are the things tó kù tẹ́yìn need àbí tí ìwọ need personally látọwọ́ mi. Honorable, you have done so very good. I need anything. Gbogbo nǹkan tá a fẹ́ lẹ ti fún wa. Ẹ wo. Ó jàre. Youth leader, yá máa bọ́rọ̀ wa bọ̀. Tó fine. Simi Soluwa nìyẹn, ṣé o mọ̀ ni? Ẹ̀gbọ́n Ọlámilékan nìyẹn. Oh, I see. Ẹ lè mọ̀ wọ́n. Ṣé mọ̀ pé Ọlámilékan ló súnmọ́ wa ló ń bá wa ṣe wàhálà here and there. School tiẹ̀ ò fàyè gbà, that is number one. Ẹlẹ́nkejì mi ò tiẹ̀ rò pé òun ní interest lórí ọ̀rọ̀ politics. Ibi tó bá dẹ̀ wọ́n ọmọ ló máa yà lọ. Wọ́n ṣáà máa yà síbi tí ó dá. Simi lórúkọ ẹ̀. Oh yes. Mo serious. Mo dẹ̀ nífẹ̀ẹ́. Má jẹ́ ká lọ bẹ̀ yẹn jẹ́ a máa sọ ní tàn sọ́lọ́ please. Honorable, Sherry, tẹ́ bá lè jẹ́ kí Simi Lolúwa bọ́ sí fífẹ́ fún mi. Màá ṣe iṣẹ́ yín jù bẹ́ẹ̀ ṣe rán mi lọ. Are you serious? Very serious. Simi Lolúwa ọmọ mi. Yes. Tó bá fẹ́, wàá ṣe iṣẹ́ mi láṣepé. Màá jẹ ipá. Youth leader, máa jọ ẹ lójú. Sórí ipò tá à ń sọ position yìí, èyí tí mò ń lé yìí, anything lábẹ́ ọ̀run mo lè fi wá. Kí tiẹ̀ tó wá ń ṣerú ohun tó ń béèrè yẹn kí ń ṣerú òun. Yes, Simi. Yeah, Daddy. Má bínú. Yes, sir. Envelope tí youth leader gbàgbé yẹn ni. Èmi ò mọ ohun tó ṣe tẹ́lẹ̀ ó tún fi gbàgbé. Ó ṣáà rí ojú ẹ̀ dáadáa nígbà tó jókòó bí lẹ́ǹkan. So orí name ẹ̀ ni. Okay, sir. But youth leader náà la máa ń pè. Okay. Tó bá pè youth leader dédé phone number ẹ̀ rèé. Nítorí nígbà tí mo bí pé ibo nìkan tí mo pàdé ẹ̀, ó lóun ò tí ì lè sọ bí rìn òun ṣe máa rí. But tí wọ́n bá ti pè á sọ ibi tó wà. Ibi tó bá wà yẹn, ó kàn mọ́ envelope yìí lọ fún. Okay, sir. Mo ti bọ́ sàbọ̀ ẹ̀ kò jẹ́ kí n sáré wọlé kí n change aṣọ mi lé. Of course, sáré lọ change. Okay, Lọ sir. change. Okay, sir. O ṣe ọmọ mi. Yeah. Ṣé dáàdì ẹ̀ ò sọ nǹkan tó wá ṣe ní fún ẹ? Ìyà jẹ mí. Ìyà jẹ mí. Ọmọ, ó ti dùn jù, ó dùn ju yín lọ. Bad. Gbogbo nǹkan tẹ́ ṣe fún mi ẹlẹ́dàá mi àbí ọjọ́ ìdáni mi adé gbọ́ sí gbogbo nǹkan tẹ́ ṣe. Máa sọ fún dáàdì mi. Àgbáyà máa sọ fún dáàdì mi. Dáàdì ẹ máa gbọ́ kí ni? Dáàdì ẹ mọ̀ pé ó bọ̀ bí ó mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Mo lè gbà dáàdì mi ò lè mọ̀ pé máa ṣerú nǹkan báyìí fún mi kọ́ wọ́n mi wá sí mi bá. Àgbáyà ni ẹlẹ́dàá dáàdì mi kọ́ máa fi àjẹ yìí. Ọgbà onírọ̀ òṣì. Má wọrí, fún mi ní 2 minutes. Our deal. Oya, máa jọ ẹ lójú. Oya. Ayé mi tí máa jẹ́ olóde mi.
Simi, welcome. How far báwo níbi tó lọ? Ọmọ àlè lọmọkùnrin tó ń pè ní youth leader yìí. Ó ti ṣe ọmọ mi ń ṣekúṣe. Bóyá ó ti gbóngbòkúgbò kó bá dẹ̀ take it easy. Ó ti rọ́ọ̀fù ọmọ mi jù, ó ti rọ́ọ̀fù ẹ̀. Ọkàn yìí máa jìn báwo kí ni tó ti ṣe fún báyìí. Ó ti bò ṣákáṣáká. Good morning, Mom. Báwo ni sẹ́yìn? Fine, ma. Ṣàlàáfíà ni? Fine. Mo fẹ́ jáde. Okay. Mo lè ti ṣe oúnjẹ dáàdì ẹ̀ sínú kúlà. Tó máa ti jí tó ti rẹ́dí àti jẹun. Kó bá mi sáàbù. All right, ma. Ṣùgbọ́n so máa rí ẹ later. Yes. Mommy, ewu mo fẹ́ rí yín fọ́rọ̀ kan. Ẹ̀yẹn láti dúró. Torí mi gbọ́dọ̀ pẹ́ débi tí mò ń lọ. Ṣùgbọ́n. Mommy, it's very important. Farabalẹ̀ kó gbọ́ tèmi náà. Má ní mò ń dá ẹ láàmú. Ṣé o mọ̀ pé lójú àmọ̀ kòkò bíi kílẹ̀ dámọ̀ ni? Ẹ ṣáàbà mi wá gbogbo ọ̀nà tí n fi máa wọlé election tá à ń sọ yìí ni ọ. Ìyẹn ló jẹ mí lógún. Àwọn àgbà sọ̀rọ̀ wọ́n ní tí ìgbín bá tẹnu mọ́gi ó di dandan kó gùn ún. You are now talking. Yes, that's. Excuse me. Your mother. Hold on, just hang on. Yes, yes. Kí ló dé tó kúnlẹ̀ ẹlẹ́yà síbí? Ẹjọ́ mo fẹ́ rí yín. Orí ẹ̀ dàrú ni. So ní common sense. Bí bó ṣe common tó ìwọ ò ní. Ara ń ta máa ń sọ nìyẹn. Àwọn èèyàn ní common sense yẹn gan common. Tó bá common ni ìwọ ò ní lóṣooṣù síwájú mi. Ní kúnlẹ̀ orí pé mo wà lórí call mo ń báyàn sọ̀rọ̀. Ó dẹ̀ kúnlẹ̀ ẹlẹ́yà síbí. Come on, get out. Tẹ́yàn bá tiẹ̀ fẹ́ ríyàn ṣé bí wàá yìí lo common sense wàá yìí lọ wàá dẹ̀ padà wàá tó wá rí pé mo ti lẹ́sbíìsì. Come on, get out. Sorry, hello jàre. No, kì í ṣe ẹni tó mọ. Ẹnìkan ṣá ò mọ̀. Ìwọ Ọlọ́run, ṣé bàbá ìlú dẹ̀ bí mi ṣe? Àbí kí ló dé tí wọn kò fẹ́ rí mi látọ̀? Daddy, mo ní kí wá béèrè lọ́wọ́ yín pé ṣé ti ṣe tán ní sáà. So? Kí ni tó fẹ́? Torí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ, ó wà very important ní sáà. Okay. Ó wà very important. Yes, sir. Okay. Àbí lórí ọ̀rọ̀ politics tá ń ronú yìí? Rárá, sir. Lórí election wa tó ń bọ̀. Okay. Ó ń bá mi ro ọ̀nà wo ni mo lè gbà wọlé sí post yìí. No, sir. Kí wàá ló fẹ́ rí mi fún? Gẹ́tí ó dà ń pé ṣé orí ẹ̀ ò dàrú? Oh my God! What's wrong with you? Kí ló ń dà ẹ́ láàmú? Kí ló ń ṣe òwò ọmọdé yìí ná? Okay, torí pé mo sọ fún ẹ pé tí n bá lẹ́sbíìsì kò wá ṣé o ti wá rí pé mo ti lẹ́sbíìsì? Àbí rórí níròrí ni? Èmi ń sọ̀rọ̀ bí mo ṣe máa wọlé, bí n ṣe máa dépò tí mò ń lé, ìwọ ń sọ fún mi pé lórí tìyẹ or what? Àbórí ẹ ti dàrú? Àbí nǹkan mi ti ń ṣe ẹ́? Ẹ máa gbà mí. Oyè jókòó. Oyè ń wọ̀ mí. Idiot. Àbí irú rubbish wo leléyìí? Sọ̀rọ̀ sí mi. Ṣé bí o mọ̀ pé ọmọ tó bá ń da ti bàbá ẹ̀ ni? Èyí tó bá kù díẹ̀ káàtó lè ti yé ẹ̀. Ó dẹ̀ gbọ́ nǹkan tá à ń bẹ ẹ sọ. Èyí tó ń sọ yẹn náà dáa. Ọmọ gọ̀ ẹ̀ ni ó máa kú. Ikú kí ni ó máa pọ̀ ọmọ bí òun ṣe kú àgọ̀?
wọ́n ní ọmọ ẹ wà nínú ẹgbẹ́ òkùnkùn ó wá ń fọwọ́ ra ọmọ ẹ lórí òun pàmpà ẹ ò ń ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kẹ́tẹ́rẹ́ ẹ lọ láàmì àbí àánú ẹ ò tiẹ̀ ṣe mí àánú ẹ ò ṣe mí rárá ọmọ ò gbàgbà fọ̀hún káṣọ wálé ẹ rójú olè ẹ mú ọmọ tó yẹ kó ti fẹyín dára sí gbogbo ara ẹ kẹ́jẹ̀ máa ṣàn lára ẹ bá ọmọ olùsọ̀rọ̀ bá fi ọwọ́ gba ojú ẹ ò ní ríran mọ́ ọmọ tó yẹ kí wọ́n ti géjẹ kẹ́jẹ̀ ti máa ṣàn bálabàlà kémi dé kìíní à ìyẹn náà dẹ̀ ti pọ̀ ju ó ti tó gẹ́ ó wá ń sọ̀sọ́kúsọ. wọ́n ní àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ akẹ̀tàn sáré. inú òun ti ń bá aṣọ tí a fi wọlé. òun ló ń bá sọ òun ló ń bá sọ yóò ọmọ bàbá olówó ra ìdàn àsìkò rẹ ní ọdìbọ ò jẹ́ ń sọ nǹkan kan fún yín tó bá rò pé o lè lọ dáràn níta tó rò pé o ní bàbá kan nílé tó máa wá gbà ẹ́ bóyá lọ́dọ̀ ọlọ́pàá lọ́dọ̀ ìjọba lọ́dọ̀ àwọn ẹgbẹ́ tẹjọ́ ń ṣòṣì tẹjọ́ ń ṣẹgbẹ́ òkùnkùn kékeré ìwé la ní ọlọ́kà òun ṣẹgbẹ́ òkùnkùn wo tiẹ̀ wo yẹrìngì méjì láì ṣobìnrin òun ṣe fúbọ́là òun ṣe musician òun ṣe artist òun ṣe anything kí ni yẹrìngì ń wá létí ọkùnrin ibi tẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o wò bí Ọ̀yọ́ ló wà wà á máa yọ lọ báyìí màá dẹ̀ máa wò ẹ́ lọ báyìí o mọ bí ìgbà tí àgbàrá òjò tó ń gbọ́ mi ìjò lọ á dẹ̀ máa gbé ẹ lọ báyìí màá dẹ̀ máa wò ẹ́ níran ni ó wà lọ́wọ́ ara ẹni ọ̀ràn tó bá dá wà forí ara ẹ gbé wà forí ara ẹ gbé ẹgbẹ́ òkùnkùn you orí ìjókòó bẹ́ẹ̀ ni kẹwàá kẹ́tì máa ṣàdúrà tí ó lè gbà. ẹ wá ní ọ̀rọ̀ tí dáàdi sọ sí mi bí iṣẹ́ ọmọ kékeré o mo dẹ̀ mọ́ ráìtì mi gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ òkèrè mi tí ò bá lẹ́kọ̀ọ́ máa dín kan kò ṣáà ṣe pé wọ́n ká mi níbi tí mo ti ń ṣẹgbẹ́ òkùnkùn wọ́n ní wọ́n pè yín náà lọ sọ ẹ wá ní ọ̀rọ̀ tó ń sọ sí mi ojú yìí ni mo tí o mo mọ ọ̀rọ̀ tí máa sọ tí ẹ fẹ́ bá sọ sí wọn wọn ní láìka ara wọn mo kàn ti jú ni. lẹ́kàn ó má wàá ga fún ẹ o ṣé nǹkan tó yẹ kó máa sọ nìyẹn ó sọ pé òdàgbà ṣojú gbogbo ara tàwa nínú ilé ìlọ ni níwọ̀n tó yẹ kó wà apologize for the promise mo ní ṣe bẹ́ẹ̀ ni. are you crazy? tí bá gbá etí ẹ̀ ṣá ó ní gbọ́rọ̀ fún ṣáà 2 hours. mọ́ọ̀tì ló máa gbà lọ́wọ́ mi kò ń ṣọdún kò mọ ọ̀rọ̀ tó máa sọ and I'm not talking to you I'm talking to my mom. wo jàre ọmọ alálùbáríkà wọn wò ń sìn kankan oníṣẹ́ lágbára Ọlọ́run jọ nítorí Ọlọ́run ta ló pè ẹ́ sọ̀rọ̀ ó ṣẹnu gbọngbọngbọngbọ ṣùpọ̀ ẹnu sọ̀rọ̀ tí ó pọn ẹ ta ló kí ló ha ẹlẹ́nu àbí kí n bọ ẹbẹ yẹn òun tọ́ nìyà mọ́ sọ ló gbà lọ́wọ́ ẹ̀ ni kí ló fi jù lọ wọ́n fẹ́ máa ṣiṣẹ́ ẹ̀gbọ́n ọ̀dẹ̀ alábídí. mo ń dúró dè ẹ́ in the next 1 hour mo fẹ́ kó bá mi bí báyìí. kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn mọ́mí ò bá ràn iṣẹ́ kò kàn mí náà nǹkan tèmi bá fẹ́ ni kò bá mi fẹ́ meet me here in the next 1 hour. Yes, in motel. All right. wo lẹ́kọ̀ọ́ mú kàn ní kí n sáré wá rẹ̀ ni mọ́ mi sáré rọ mi ṣe tó mi ò nílé jù ú pẹ́ ó sì jẹ́ ká sọ́dọ̀ la. I'm in charge. Ṣó ti yí ẹ níbi tó wà yé mi ni mo ní àpòpọ̀ àtàyè ẹ nǹkan tó bá wù mí ni mo lè fi ẹ dá. Yes. Ṣó rí níbi tó wà yí tèmi ní kó rán tó bá ti délé o lè máa rántí mọ́ mi wọ́n níbi tó wà yí. Stop it! Eko, stop! Eko, stop it! Kí ni problem ẹ náà? Ló sọ fún mi kí ni problem ẹ? Ṣé wọ́n fi ẹkún wọ́n fi ṣépè fún ẹ ni? Ẹkún rẹ̀ wo ló ń sun lórí nǹkan tó gbádùn àbó gbádùn ẹ ni? Ṣé kò ní ríngì tó ń fún mi nígbà tá à ń ṣe? Kí ló wá ń sunkún fún? Wọn kì í pẹ̀ka ànàrò fábùkẹ́ o. Tó bá dẹ̀ wọ̀n ẹ́ tá bá ti délé kó máa lọ ro ẹjọ́ burúkú fún dádì àti mọ́mì tó bá rojọ́ pé mo kàn gbọ́ poro anything on your own ló wà ṣọgbẹ́ kan tí mo sọ ṣá on your own òun ló wà. Ok jẹ́ kí n tó wá já ẹ sí nǹkan kan tó mọ̀ dádì sọ fún mi pé àwọn kọ́ làwọn bí ẹ yes
My parents are not your parents. Ó yà ẹ́ lẹ́nu. Yẹn náà ni kò ṣe. Òun ló dífá fún pé tí a bá délé tó bá sọ anything, ó tiẹ̀ lánú sọ nǹkan tó transpire láàrin mi àti ẹ̀. Ó fún wọn l'access láti lé ẹ jáde ni. Tó bá dẹ̀ lé ẹ jáde ní demonstrate ni. Ṣó ti yé ẹ? Ó ṣì tó máa sùn ní. Bàtà ń ṣe ìgbàgbọ́. Ó ní bàbá mi kà kó páàkì gbogbo nonsense ẹ̀ bá mi kà. Stop it! No, Fimi sílẹ̀. Stop it! Mommy! Stop it! Mommy! Mommy, kí ló dé? Ẹ wò fún ìdọ̀tí ní girl. Mo ń sọ fún pé gbogbo àwọn oúnjẹ tó ń ṣe máa take àwọn necessary precautions kò dá mi lóhùn, kò ń gbọ́ correction rárá. Mommy, ẹ ló sọ̀hún. Mo fi sọ̀hún kò tó. Kí ló gbàgbé ẹ dákẹ́? Olóhùn correct ẹ fún kò dé pariwo mọ́mì. Òun ṣe oúnjẹ lọ́wọ́ òṣìrí ilẹ̀. Tí mo bá wọ oúnjẹ tó ń ṣe nǹkan. Bọ́tà kò lọ wá nǹkan kò fi cover orí ẹ̀jọ́. Mommy, it's not like that. Mo fẹ́ sọ nǹkan tó máa ṣe. Shut up and get out. Just go. Mommy, ẹ wò, èmi ò sure pé mi lè jẹ oúnjẹ tó ń ṣe ìdọ̀tí tí wọ́n ń lò. Mo máa jẹ́ máa wọ̀ lóko máa wà very petty ní má dá lóhùn. Tí n tún bá jẹ́ tí bá lọ kó kọ́lẹ́rà. Kò sí nǹkan tó fẹ́ ṣe. Ìwọ náà ló mọ̀. Àwọn ló ti ń ṣe ìtàtàǹtì láti jọjọ́ yìí. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé tó tún ká wá síbí báyìí? Nǹkan tá a ṣe lọ́jọ́ sí ti dùn mọ́ àbí ẹ̀yin èèyàn ẹ̀ mórí. Lọ́jọ́ kìíní àná tí mò ń sọ fún ẹ pé ká ṣe níṣe kọ́ ló ń sunkún ẹ lẹ́yà kan aṣọ́ṣe máa padà wá bẹ̀bẹ̀. Anyway, ó mọ tó ṣẹlẹ̀, èmi ò ní time púpọ̀. Mo ń lọ síbi kan só tí bá tiẹ̀ máa ṣe anything. Ẹyọ kan ni mo máa ṣe. Wàá dẹ̀ sanwó torí mo ti fi tó ẹlẹ́nu wà sanwó fún mi. Lékan, calm down máa ṣe. Bọ̀yẹn kọ́ ló gbé mi wá síbí báyìí. Ṣó mọ̀rọ̀ tó sọ fún mi the last time pé mọ́mí àti dáàdì kọ́ ló bí mi yẹn? Are you really serious about it? Mo serious dákú. Gbogbo nǹkan ni mo fi serious. Dáàdì ló sọ fún mi, dáàdì ò dẹ̀ kí n parọ́ fún mi. Ok, mo ọdún ṣẹlẹ̀. Tí mi bá serious tí ò bá jó tán, kí n fojú sunkún dáàdì. Torí àwọn ló sọ fún mi. Ẹ wò, torí yẹn kọ́ ni iṣu ṣùgbọ́n pé mo sọ fún mi pé mi ní táìmù náà tẹ́lẹ̀. Tí o bá lè fẹ́ mi lówó, jẹ́ kí mi login, mo ti sanwó yàrá má jọ kó yàrá wíṣọ yẹn máa bọ̀. Lékan, calm down. Okay, mo ti gbọ́. Calm down, just calm down. Yeah, a máa ṣe. That's why I trust you. Ara ń tẹ̀mí sọ̀rọ̀ o. Kí ni ọmọ ṣe máa jáde nílé láti àárọ̀ àná kó máa wẹ̀yìn kó pè àárí pè àmọ́bi tó lọ ṣé yẹn dà bẹ́ẹ̀. Mo ti ń tẹnu mọ́ fún ẹ ó mójútó ọmọ yìí o. Òun náà ni mò ń pè látẹ̀kọ̀ nọ́mbà ẹ̀ ò lọ ni. Nọ́mbà ẹ̀ ṣe máa lọ nígbà tí àjọ pẹnu pọ̀ ká bọ́mọ wí. Kí ni nọ́mbà ẹ̀ ṣe máa lọ? Ṣọdẹ rò pé èmi náà ọkàn mi á dé balẹ̀ báyìí. Ọkàn tèmi náà ò balẹ̀. Yes, ta nìyẹn? Simi. Yes, daddy. Lọ ṣílẹ̀kùn fáwọn tó ń kanlẹ̀kùn àbí kò béèrè ṣá. Kò ní dáhùn, ó ṣe máa dáhùn. Mo dẹ̀ ń sọ fún ẹ, ó mójútó ọmọdé yìí o. Ó mójútó o. Mo ń sọ tó o. How are you, gentlemen? Ẹ jọ̀ọ́, Senator Adelaja Labere. Well, ọkùnrin dẹ̀ ń ké sí yẹn. Ibi ni mo ń jẹ́ bẹ́ẹ̀. Orúkọ mi ni Detective Ben láti State CID. Ẹnì kejì mi. Detective Dari. Ìrànlọ́wọ́ wo lẹ rò pé a lè ṣe fúnra wa ń tiyàn járe? Actually, wọ́n pè wá ní àárọ̀ yìí láti Ìràwé Hotel. Wọ́n jẹ́ kó yọ agbọ́n wọn rí òkú kan níbẹ̀. Láti Ìràwé Hotel. Kí ló kan Àlàbádé náà apẹ́ ẹ̀dùn? Kí ni tèmi pẹ̀lú wọ́n pè yín ní Ìràwé Hotel òkú kan kú síbẹ̀? Ẹ lọ bá ẹni tó ní hòtẹ́ẹ̀lì kẹ̀dẹ̀ lọ bá òkú kẹ lọ yanjú ẹ̀ láàrin ara. Ẹ wo èyí tó bá èmi ó kọjá gbogbo eléyìí tẹ́yìn àbí? A ní tiwa tá a rán please. Sir, nígbà tí a débẹ̀, a rí ID lára ẹ̀ ló jẹ́ kí a mọ̀ pé ọmọ yín Lékan Adélájà ni. Listen, wait. Máa ṣe wọ́n gbọ́.
wọ́n ní nígbà tí àwọn rí òkú yẹn wọ́n rí ID card ọmọ wa ó ṣeé ṣe bóyá schoolmate bóyá ID card wà lọ́wọ́ ẹ̀ ID card yẹn náà mú wá fún wa so please thank you so much ẹ bá wa mú ID card yẹn ẹ máa lọ tí yín ẹ wo èyí tó ń ṣàwákọjá gbogbo ìtẹ̀yìn bá kiri. ID card yẹn ti ẹni tó kú yẹn gangan. ti lẹ́kọ̀ọ́ mọ́ mi mo ti ṣe sí. ẹjọ how come kí ló pa ta ló pa kí ló ṣẹlẹ̀ kí ló mọ mi ṣe kí ló ṣe. Investigations wa jẹ́ kó yé wa pé ó wà nínú ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n a ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ pé ó ní ìdí kú ẹ̀ I said it mo sọ fún ẹ mo sọ bí mi ò sọ mo ń tẹnu mọ́ àbí mi ò tẹnu mọ́ mo tẹnu mọ́ àbí mi ò tẹnu mọ́. Yes, ta ló wà nílé o? Ẹ kú lé o. Ẹ kú lé Simi. Have anybody? How are you? Ẹ kú lé. Jọ fún mi ní omi àbí any soft drink tó bá wà nílé. Ngbẹ́ngbẹ́ mi. Ẹ ṣé. Ẹ pẹ̀lẹ́. Yeah. Adémi, ṣó rẹ bọ́dì tó yẹn yẹn? Ó dà, wá wọlé lọ sùn wọ́n ti dé, ṣùgbọ́n Adémi, ìdí wà lọ sùn sínú lẹ́sẹ̀ Adémi.
torí olóògùn fún ọmọ àti ọ̀dọ̀ ṣàánú mi mojú mi ṣàánú mi. Tẹ́lẹ̀ wà dẹ̀ gbọ́dọ̀. Simi, kí lélẹ̀? Òun fa sìgá, òun mọtí nínú ilé. Jọ, ọjọ́ òlélẹ̀ ìbẹ̀rẹ̀. Ṣé tí ń dúró ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀? Kí ló ṣọmọdé? Irú nọ́sẹ̀sì lélẹ̀. Kí ló ṣe? Ṣé ọ̀rọ̀ calm down jọ nítorí Ọlọ́run. Abíọ́lá Adédiwúrà, ta ni ìyá mi? Ta ni bàbá mi? Ta ló bí mi gangan? Ó ní láti purọ́ o, torí pé Lékan ti sọ fún mi nígbà tó ń pò kàkà kú wípé ẹ̀yin kọ́ lẹ bí mi. Wọ́n wá jáwọ́ lè ní o, torí pé lẹ́ni wèrè máa pẹ́ni tó ń wò. Ìjọ nítorí Ọlọ́run fọlọ́run bá mi. Àmọ́ Simi, ṣé ìwọ ló pa Lékan ni? Èmi ni mo pa. Torí látọjọ́ ètò tí ń rẹ́pù mi tí mo fẹ́ sọ fẹ́yìn àti dádì nínú ilé kò sẹ́ni tó gbọ́ mi. Èmi náà mọ̀ wípé a kì í dẹ́jọ́ mọ́ fìlà ká ṣàyè rẹ̀. My dear, jẹ́ ká jọ gbèrò fúnra wa. Ṣó rò pé ohun tí bàbá yìí ń sọ ṣó lè work ṣá? Níbo ni mo ti fẹ́ rí olóyún tá a máa gbà sílé tá a máa bọ́ títí tó fi máa bímọ? Ọ̀hún tún wá dúró níbẹ̀ yẹn. Ọ̀hún tún wá ń sọ pé lẹ́yìn ìgbà tó bá bímọ tán àtún yìí máa bọ́ for another 5 years kó tó dé pa yọ̀ǹda ẹ̀. Ṣé o rò pé ìyẹn máa le díẹ̀? Ọkọ mi, ó máa possible. Àdúrà ní ká máa gbà. Tá bá sọ pé àlejò oúnjẹ ọ̀tá ẹni tí ara rẹ̀ ni ò wá gbóúnjẹ kaná. Èèyàn ò ní choice. Wo a máa wá bóbìnrin ṣe ń wá nǹkan oṣù ẹ̀yìn. Ọlọ́run àdé fún wa rí. N tèmi ń rò ní pé wo position mi ní society kò dẹ̀ wo ohun tí mò ń lé lọ́jọ́ iwájú. Gbogbo ohun tèmi ṣe ń sọ eléyìí ni anything tí ó bá máa implicate èèyàn èmi ò fẹ́ mú láti sá fún wọn because mo fẹ́ kó rántí ambition mi. Ibi tá à ń lọ ó yìí jìnnà ju ibi tá a ti ń bọ̀ lọ. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé àdán tí mo bóun ṣe burẹ́wà tó ló ṣe ń fòròfò ó jẹ́ ká jìnnà sí ohun tó lè fàkóbá. Ó ti yé ibi tí mo ń lọ lọ́jọ́ iwájú jìnnà jù báyìí lọ. Tá a bá kàn yọwọ́ wípé bíbí náà bí wa ó yẹ kéèyàn náà bí yàn ọmọ bíbí kan pa ní o. Mi ò fẹ́ wàhálà o. Nǹkan kan ò ní ṣẹlẹ̀. Ọlọ́run dì ní fáwọn lórúkọ jẹ́. Ẹ wò, mo ti rí ọmọbìnrin kan. Àjọkẹ́ ló ń gbà wọ́n. Ó ti ń dà mí láàmú pọ̀ bí wọ́n máa ṣiṣẹ́ nígbà gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Ó dẹ̀ wà lọ́rùn. Ó dẹ̀ rò pé tó bá bá yẹn sọ̀rọ̀ á gbọ́. Ṣé bí fúngbà díẹ̀ náà ni kó fi wà níbà títí dìgbà tí mo máa fi lóyún gẹ́gẹ́ bí bàbá ṣe sọ pé torí bá ti ń gbé lọlé èmi náà máa lóyún. Kódà jẹ́ àtúnwò báyìí. Òkè tóun bá gbà láti máa bá wa gbé táwọn ẹbí ẹ̀ ò bá gbà tóun bá fọwọ́ sí nǹkan. Ó ní wàá fún àṣẹ lọ́kàn. Àmọ́ ṣọ́ra ṣá. Mọ́mí, kí ni kí n fi lè ṣe? Dáàdì ló ní kí n mú fún ẹ. Wọ́n ní kí n fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé àwa náà ti ń expect ọmọ tiwa. Olúwo ṣeun, Olúwo ṣeun, ọba tí kì í bá tí ó ṣeun. Ọlọ́run ṣe o, Ọ̀rúnmìlà ò ṣe o, Ṣàngó ò ṣe o, Ifá ò ṣe, ẹlẹ́rìí ìpè. Olúwo ṣeun, mo bá yín yọ̀ mọ́ mi. Èmi náà bá yín yọ̀ o. Ìdí nìyẹn tá a fi ní ká fi owó yìí ká fi compensate ẹ gan-an nítorí pé a rí pé orí ọmọ tiẹ̀ òun ló pe tiwa wá. Olúwo ṣeun.
kò tọ́pẹ́. Ṣé wàá rí ìdí tí mo ṣe wà níbí lónìí ni pé nílé wa tí èèyàn bá ti lóyún tí oyún yẹn bá ti ń lọ sí bíi tó bá ti fẹ́ máa lọ gbẹ́nu lé oṣù 6 a máa fẹ́ lọ sí abúlé lọ́dọ̀ bàbá mi torí àgbo kan wà tó gbọ́dọ̀ mu so yẹn la wá tọrọ àyè fún tá a bá dẹ̀ lọ a máa lò tó bóyá bíi oṣù 3. 3 months àmùdá kò lè possible ó mọ̀ pé mo sọ ń sìn pé mo ti lóyún oyún mi dẹ̀ ṣì wà ní bí oṣù 2 kò yé Àjọkẹ́ láti wà pẹ̀lú mi kóyún mi lè gbó dáadáa kódà gan òun gan láti bímọ ṣé o ò ṣàlàyé fọ́kọ ẹni. kókó ṣàlàyé fún àmùdá. ó ṣàlàyé fún mi ó ṣàlàyé fún mi sọ pé mi sọ́tọ̀ bá mi sọ ni kò ń ṣe pé jẹ́ ń sọ̀rọ̀ o. ẹ wo ìyá mi ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run á dúró tì yín àwọn ọmọlẹ̀ ò ní fi yín lẹ̀ ńgbà kankan ọlá pé fàṣẹṣẹṣẹṣẹṣẹ ní sàwọn ilé alára Ọ̀rúnmìlà bá gbọ́n mi règún adé afúnṣọ̀gùn níjọ́ tí ṣọ̀gùn ń tọrùn bọ̀ wá sílé ayé wọ́n ní ó kára lẹ́ẹ̀bọ ni kó ṣe Ọ̀rúnmìlà gbọ́rú rẹ̀ bọ́ ó rú ó gbé tutù ó ṣe láyé Ọ̀rúnmìlà bá ti ń dà ayé tí náà máa dà ṣe rí ọ̀nà tá a lè gbà rè táwọn máa ṣerú nǹkan báyìí mo lè lábúlé fún ara mi kí n lọ bú àgbo yẹn wá fún un nítorí tí àmọ̀ máa ná wà lówó ṣe rí tí n bá máa bá bàbá mi sọ̀rọ̀ àti gbogbo tá a bá máa ṣe torí ká tó ṣe a máa kọ́kọ́ lórí àpáta onú tá a máa ṣe mọ̀rọ̀pọ̀ lórí burúkú nìyẹn ni ó máa ná wà bí 200,000 máa yanjú ẹ̀ àbí ẹ jẹ́ ká ṣe ní 220. ok 20,000 yẹn jẹ́ owó mọ́tò àbí. owó mọ́tò nìyẹn kò sí problem mo ní account number lọ́wọ́. Àjọkẹ́ ò ní lọ láyé ṣé ní ta máa ṣe rè èmi àgbéwò wa máa tọ́ bàbá máa fún yín lájọkẹ́ máa fún yín lọ́mọ máa fún yín lóyún èèyàn níyàn ẹ jẹ́ ń ṣàdúrà fún yín tó Ọ̀rúnmìlà o. Àjọkẹ́ ṣé kí n má parọ́ tán ẹ̀ sórí gbogbo bó ṣe ń ṣe kò make sense rárá ó ń jẹ́ kó dàbí pé èmi lèmi kọ́ ẹ Àjọkẹ́ sórí gbogbo nǹkan láyé yìí opportunity ni tó o bá ti rí mi tó bá ti yan wà gbẹ́nu sí wà má mú lọ ni sọ̀rọ̀ àwọn eléyìí bọ́ ṣe wà yìí àwọn làwà máa fi lówó tá a máa fi kọ́lé wà má béèrè owó ni wà má béèrè owó lọ wà má béèrè owó lọ àwọn kọ́ ló ń lò wá ni kí ló ń ṣe ẹ́. Àmùdá ṣe ń sọ̀rọ̀ báyìí mo fún wa 5 million naira last 2 weeks ló tún fún wa ní 100,000 naira. nígbà tí yóò ń ṣòlè. kí ló Àjọkẹ́ ò jà sórí ìtọ́ fún wa yẹn wà á fi yẹn fa kílọ̀ ni wà á má kíbọ̀ wà á fi yẹn fa kíbọ̀ wà á béèrè owó mi ni a máa béèrè owó torí kò sówó lọ́wọ́ mi o. Àmùdá èmi ò lè béèrè owó ẹn tó lójú báyìí lójú tì jọ ṣáwọn náà kó bá wa ni ṣé torí wọ́n ní pé ká má kún ṣàkà ní àwọn ṣáwọn náà wá jẹ̀bi ni. èmi Àmùdá múnimúni kan sí àfọlọ́hún múnimúni kan sí àfọlọ́hún kí ló ń ṣe é. ìwọ mọ̀kẹ́ bá ṣe ni kí wọ́n dúró ṣàkà ní àwọn yẹn tán ni kó o má bímọ kó o má rẹ̀ sí o ò dẹ̀ gbọ́dọ̀ kúrò lọ́dọ̀ wọn ìwọ mọ̀kàn lásìkò ẹni tó bá dẹ̀ ti ń lásìkò tiẹ̀ á máa fẹ́ tiẹ̀ mi. mi bá sì kí mi náà ń lò kí n tiẹ̀. ìyẹn ò jẹ́ kó sówó lọ́wọ́ èmi ìdí tí mo ṣe ń béèrè owó nìyẹn gbo ẹlẹ́dàá àwa méjèèjì lọ ń lò jẹ́ ká béèrè owó àmá gbowó lọ ni tọ́ bá ti fún wa lóye màá sọ fún wọn pé mo fẹ́ mú ẹ kúrò màá dẹ̀ mọ́ ọmọ mi kúrò. Àmùdá má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o má tàpá sálà nù. wo wà á pẹ́ láyé ojú ẹ̀ ò ní rí bí ìkan ló máa fọ́ mi màá súnmọ́ wọn kí ló fẹ́ ṣe fún mi láyé orí burúkú ni kí ló fẹ́ ṣe fún mi. Àmùdá màá wọlé lọ bá wọn dànù o máa ń fọ́kọ̀p. má wọlé. òun fọ́kọ̀p èmi àlọ́ bá wọn máa béèrè owó kí ló máa ṣe fún mi kí ló kàn rú àwa yìí. Màdàmú ẹ wò mo fẹ́ rí yín. gbogbo nǹkan tí wà àtìyàwó ẹ sọ pátápátá ni mo gbọ́ ṣé ní mo dákàá ọmọ mi lọ́wọ́ máa sẹ́yìn lówó sí ẹ òkú ṣe pé bóyá mo ra ọmọ lọ́wọ́ ní nǹkan ní kẹjọ́ kó wà láyìíká mi fúngbà díẹ̀ ká máa fara rora ni tá a máa fi rí bí ọdún 5 sọdún 6 ǹsìn ẹ gbọ́ wọn yìí. ẹ wo bí tẹ́ ẹ mọ́rọ̀ lọ ọdún 5 ọdún 6 ọmọ tẹ́mi bí tẹ́ pé àtọ̀dí mi ni mo fi bí ìgbà tẹ́ ẹ rọmọ lọ́wọ́ wa ni èmi Àmùdá ọmọ Súlè èmi ò ń gọ́ o. ẹ wò tẹ́ ẹ bá máa send owó sí mi bí èlò lẹ fẹ́ send. $50,000 ẹ wò 50,000 kéré o mo kò lórí burúkú ni ẹ ṣá ó yá wèrè ṣá mo rò pé wọ́n sinwin náà èmi burú o máa ṣó kọ́lọ̀ mi o. ṣé bí mo
Mo mọ̀ màmá ẹ wo 50,000 kéré ìyàwó mi ni bóyá wà mo jìyà púpọ̀ lórí ẹ̀ tẹ́ bá wà fún mi lówó ẹ̀ fún mi bí 500,000 mo rò pé ń sinwó ṣá màá ṣe òkọ́lọ́ fún ẹ wo màmá mi ò olórí burúkú ni mi ò ráyè o màá tẹ kó sáàlà anybody ẹ̀jẹ̀ kó pé tẹ́ bá dẹ̀ máa fún mi ẹ̀yẹ kó jẹ́ cash ó dẹ̀ ń bẹ́ o Jọkẹ́ mo jìyà lórí ẹ̀ ìyà tí mo jẹ́ ó pọ̀ lórí ẹ̀ èmi bímọ ọ̀gá sọpá wo lè gbọ́mọ tí wàá wó ó jà rárá ṣá ọmọ yìí ó jà o. ẹ wo madam ìjàkùmọ̀ kí n rí dé ọ̀sán ẹni abíire kan kí n rí dé òru mo ṣe wà mi ò fẹ́ràn kí n má wá léèyàn lálẹ́ rárá tí ò bá yẹ pọ́rọ̀ owó kan pa mo dẹ̀ ti débí nìyẹn ẹ̀yin dá mi lóhùn kẹjẹ́ kí n má ká. ṣé ilé tèmi ló wá jẹ́ ilé àlejò fún ẹ ó fún mi báyìí lẹ́yìn tí ló lè wọlé ló lè jáde náà. ẹ wọ madam mo mọ ohun tí mò ń sọ ohun tí mò ń gbìyànjú àìsàn ẹ mọ̀ pé àtàrọ tí mo ti débí ẹgbẹ́ tẹ́ máa gbé fún mi 500,000 ẹ̀jẹ̀ kí n má bá tèmi lọ mo wà ń bẹ́sì kò mi ò understand. ara ti máa ń gbóná jù. ẹ wo ara mi a máa gbóná ṣẹ́ni mú ìwà ìmọ̀ nígbèraga mo dẹ̀ máa ń maintain standard mi ó ní mo ṣe ń bàbọ̀ mo dẹ̀ ń follow ẹ ọ̀bẹ. kò sí wàhálà ọmọ kan máa gbé owó fún ẹ nísìn. ẹ wo ẹni tó bá máa gbé wá ẹ jẹ́ kó gbé wá ẹni tí ó bá ti fẹ́ káṣẹ́ òun dàkísà kì í bá já ṣeré gélé tó bá ti dọ̀rọ̀ owó mọ́ ìwà yìí tó bá ti dọ̀rọ̀ owó mi ò láì kéèyàn. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n next time tó bá ń bẹ̀. ó yá máa bọ̀ wá àti kejì ẹ̀ tó wá gbókò ẹ̀kẹ́ lọ sọ́nù ẹ sọ síbi tó jìn gan o ó dáa okay then idiot. ìkà mà níyìn o kí ni nǹkan tí mo ṣe fún yín ládùúrú oore tí mo ṣe yín ẹ wá pa mí lọ́kọ gbogbo ayé ló máa gbọ́ ṣé fẹ́ gbọ́ kò síbi tí a ti dé ọwọ́ yín náà bá bẹ̀ ọwọ́ yín ni o. Jọkẹ́ calm down mi mọ nǹkan tó ń sọ yìí mi understand kí ló ń sọ. ẹ mọ nǹkan tí mo sọ ìdí pretend madam àjẹkí lànà ọmọkúnlé ni tani ọmọ pàjẹ tó kí lànà ọmọ jẹ ẹ̀yin kò lè kọkọ mi ní jẹta bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹgbẹ kó wá báyìí àlọ ọkọ mi la rí àmùdá àlọ ẹni mo rí mi ò rábò ẹ torí 500,000 ẹ jẹ ṣe bí ọkọ mi lẹgbọdọ ẹ bá wà múdà o ẹ ló bá mi jí o lẹ́yìn tẹ̀mẹ́ máa pariwo ìfàyè gbogbo ẹ̀ ló bá mọ̀ ẹ̀yin ká yìí. ṣé nítorí mo wá ṣoore fún àmùdá ní 500,000 ni mo ṣe pa lóòótọ́ èèyàn kan pè mí lẹ́yìn pé òun gbọ́ kó sọ pé òun àmùdá èmi ò nígbàgbọ́ pàmùdá ó mọ̀ pé ó ti gbowó ó lè ti lọ ṣe fàájì sí ẹ̀ jẹ́ kí n mú fóònù mi kí n pèèyàn kan ṣùgbọ́n ń bọ̀. kò sí nǹkan tẹ́ bá ṣe o mo wà pẹ̀lú yín ẹ wo gbogbo èèyàn ló máa mọ nǹkan tẹ́bi àti ìjọ ṣe ẹ ríran wo ẹ̀yin ìka òṣì kò sí nǹkan tẹ́ bá ṣe fún mi kò sí mo máa pariwo yín gbogbo ayé ló máa gbọ́ ẹ jọ lẹ́yìn tọmọ yín fi ojoojúmọ́ bá mi lájọṣepọ̀ ẹ̀yin tún pààyà mi àti bàbá mi kí ni mọ̀lẹ́bí mi ṣe fún yín gangan. jọ torí Ọlọ́run ṣe ẹ má súnmọ́ mi o ẹ má súnmọ́ mi jọ. Kálukú abiti lára. Simi, I'm going to tell you some things today. But she who me, I'm a police officer.
a detective. Farabalẹ̀. Simi. Jeremy ò kí ń ṣe sẹ̀lẹ̀ o. In fact, Muslim ni mi. Ìwọ ni mo tell the church yẹn. I know there's something wrong somewhere. Èmi bá mi. Látìgbà tí Mrs. Abiola Adédiwúrà ti kú, àtìgbà yẹn ni ìjọba ti ní interest nínú case yẹn tó dẹ̀ ti gbéṣẹ́ yẹn fún mi tí mo ti ń tẹ̀lé. Àṣé lóòótọ́ ni pé ẹni tó bá ṣú sọ́nà ọjà tó bá ń padà bọ̀ á fara ké ṣíṣí. Èmi náà ti mọ̀ pé ẹ̀wọ̀n lọ̀rọ̀ mi máa padà já sí. Ìdí nìyẹn tí mo fi lọ fi ojoojúmọ́ tọrọ àforíjì ní church. Má ṣe Simi. Òtítọ́ tó wà ń bẹ̀ ni pé látijọ́ tí èmi àti ẹ ti jọ ní nǹkan kan papọ̀ ni mo ti ní feelings fún ẹ. Ìsìn tí mo ti mọ gbogbo ẹ̀, tí mo ti mọ tọ̀rọ̀. Honestly, right now, I don't know what to do. Dende, arrest me. Do your job. Òṣùpá tá bá láyé o, wọn máa kọ́ṣẹ́ Ọlọ́run rí ọ. Corporate pictures, Seriki movie, ọ̀gá àgbà níbi ká ṣe sinimá, àtúngbé kan jáde sinimá tìtún, lẹ́yìn Ọlọ́run làkọ́lé rẹ̀, Ọlọ́run bá dání ní jákàdí o, lẹ́yìn Ọlọ́run ò ta. Kí ló ti ń dọ̀bálẹ̀? Lẹ́yìn Ọlọ́run ta tún ni, apapọ̀kan tán ní oṣù òwúrò wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kalẹ̀, sinimá titun lẹ́yìn Ọlọ́run, kéèpé sóbí àgbàgbà, olóògùn ṣẹ̀ṣẹ̀ ní sóbí ẹni fi yòó méjì kára wọn, ẹ̀yìn òkú ni wọ́n fọ́ gbà, ẹ̀yìn ìgbẹ́láyé fi kára wọn ọ̀kọ̀kọ̀, ẹrù ẹgbẹ́ tí wọ́n dè kalẹ̀ fẹ́ni tí ò lọ́rùn. Ó ti rú ẹrù ẹgbẹ́. Fáti rú ẹrù ẹgbẹ́ ń bẹ́ sọ, àwọn mi ò gbé ń bẹ́ sọ, ó ò lè sọ mọ́. Kò sí ẹni tó máa tẹsẹ̀ bodò tó tún máa kígbe òtútù. Òyìnbó aláwọ̀ funfun ni ló bá gbé. Bó ṣe gbé, ó gbé dáyà. Tẹkinọ́lọ́jì ló pè é. Wọ́n sọ fún pé kò lè gbé olóhùn àgbè. Ó gbé dọ́rùn wọn ni ó máa ti ń gbé lọ ní yes I will carry it. Òjijì báyìí ló bá gbé ló bá sọ ọmọ orí ara ẹ̀ kẹ́. Bó ṣe gbé tó jókòó sórí ẹ̀ báyìí ló bá ṣe kẹ́. Kí ló ṣẹlẹ̀? Ọrùn wọ̀. Ẹ gbọ́ lẹ́yìn Ọlọ́run ta tún ni, ẹ̀ ń tó sáré ń pápá yẹlẹ́nkú yẹlẹ́nkú rìn ebi ọ̀nà yẹlẹ́nkú lórí asẹ́rin dòdòǹgbà. Wọ́n dorí kodò bí àdán ẹ̀jẹ̀ ń tẹnu wọn kò kọ́. Òkú wo ló ń bá láàyè rojọ́? Ẹ wo sinimá ti tún lẹ́yìn Ọlọ́run kẹ́ra kẹ́rù ọwọ́ ẹ̀ sọ̀yà ká. Iṣẹ́ bàbá iṣẹ́ ni. Túndé Ṣóbáyọ̀ Sìrò ló pèdúsẹ̀ ló tún dìrẹ́kìtì ẹ̀. Lẹ́kàn Ọlátúnjí ló pákéjì ẹ̀. Starring Ọdúnladé Adékọ́lá. Túndé Ṣóbáyọ̀ Sìrò fúnra ẹ̀. Jọkẹ́ Múyìwá, Kẹ́mi Kórèdé, Ẹniọlá Iyọ̀lá Bàsírà Bàdíà. Olówó Gẹ̀mà Rẹ̀jà, Lẹ́kàn Ọlátúnjí, Gbẹ̀ngà Dínà, Haruna Animashaun, Ọláyẹmí Jímọ̀ Yẹmkẹ́m, Olúrántí Dámilọ́lá, Ṣẹ́mílóore Fáṣákin, Túráyọ̀ Òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo sinimá titun lẹ́yìn Ọlọ́run, àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀. Go get your copy now. Afẹ́fẹ́ tá ń gbà sára, wọn ò máa kọ́ṣẹ́ Ọlọ́run rí ọ. Ṣóhun tàrán ẹ níṣẹ́ máa ní ọ, ṣóhun ló padà ṣe láyé o. Kábìrà wa ọ̀rọ̀ yìí wá gàkàyà o, ọ̀rọ̀ yìí wá lè rẹ̀ lálẹ́ jọ ẹ̀yìn èèyàn ká máa fura ní.